Psalm 67. Popular psalm ni sáàmù tí ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì mọ̀ ní Psalm 67. Sáàmù yìí wọ́n kọ nípa iṣẹ́ ìránṣẹ́ ni, nípa iṣẹ́ ìhìnrere, the Great Commission, iṣẹ́ tí Ọlọ́run gbé lé gbogbo àwa ọmọ rẹ̀ lọ́wọ́ láti ṣe. Ó ní Psalm 67 òun ló wà fún. Orin tí tó lè bá mi ṣàlàyé Psalm 67 kó lè yé wa dáadáa, orin tí Lawrence Oyor tó kọ, I have decided to follow Jesus. Mo kàn máa sọ nǹkan tó sọ ní Yorùbá. Ó sọ wípé gbogbo ayé ni a ó mú ìhìn rere dé. We will burn the world. Ó sọ wípé à ná bílíọ̀nù owó à ná fún iṣẹ́ Ọlọ́run. Ó ní à ná owó à ná fún Jésù. Ó ní títí a máa fi yí àṣà àwọn orílẹ̀-èdè padà, tá máa mú àwọn àṣà tí kò kì í ṣe ti Ọlọ́run tá máa fi mú kúrò nínú àwọn orílẹ̀-èdè. Ó ní a máa yí àwọn orílẹ̀-èdè padà gan-an, gbogbo àwọn orílẹ̀-èdè táwọn tí ì mọ̀ Jésù, tí wọ́n tí ì mọ̀ Ọlọ́run, á yí wọn padà kán lè mọ̀ Ọlọ́run, á jẹ́ kí ìmọ́lẹ̀ Ọlọ́run á jẹ́ kó tàn ní orí àwọn orílẹ̀-èdè. Ó ní a wo àwọn aláìsàn, a máa mú àwọn aláìsàn, a máa mú wọn lára dá, àṣeṣẹ́ ìyanu ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ní a jí òkú dìde, àwọn tó ti kú àṣeṣẹ́ ìyanu, á lo agbára Ọlọ́run, á jí òkú dìde, títí Jésù á fi sọ pé ẹ kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere. Orin yẹn ó bá mi ṣàlàyé Psalm 67, nítorí sáàmù yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú ìbùkún. Orin ìyìn Ọlọ́run ni o, orin ìyìn ni, ṣùgbọ́n orin ìyìn yìí ó fẹ́ kí gbogbo ayé kí wọ́n wá yin Ọlọ́run. Lọ́nà wo ni gbogbo ayé máa fi lè yin Ọlọ́run? Nígbà tá bá mọ ọ̀nà Ọlọ́run ni, tọ́lọ́run lè jọba lórí gbogbo ayé, tó lè ṣe ìdájọ́ òdodo lórí gbogbo ayé. Ṣé mọ̀ pé tí ò tí ì mọ ọ̀nà Ọlọ́run, tí ò mọ òfin, báwo la máa ṣe fẹ́ ṣèdájọ́ lórí rẹ̀? Ṣùgbọ́n tí gbogbo ayé bá ti mọ ọ̀nà Ọlọ́run, tọ́kàn wọn balẹ̀, tínú wọn dùn, táyọ̀ wà, tí wọ́n ń gbé Ọlọ́run ga, Olúwa wá jọba lórí gbogbo ènìyàn, á lè ṣèdájọ́ gbogbo èèyàn lóòótọ́ àti lódodo. So sáàmù yìí nípa the Great Commission ni nǹkan tá à ń pe Yorùbá bí mo ṣe lè sọ ni pé iṣẹ́ ìhìnrere, iṣẹ́ tọ́lọ́run gbé lé wa lọ́wọ́, ohun tó jẹ́ ọkàn Ọlọ́run, ìfẹ́ ọkàn Ọlọ́run tó fẹ́ káwa ọmọ òun ká ṣe lórílẹ̀-èdè alààyè, òun ni the Great Commission. Ṣé wá rí ọ̀rọ̀ Great Commission yìí, nǹkan mẹ́ta ló wà nínú ẹ̀. Torí tá bá ń sọ̀rọ̀ Great Commission, àwọn èèyàn míì máa ń rò wípé tá bá ti jèrè ọkàn, òun nìkan ni Great Commission, kò dúró ń bẹ̀. Ìgbà tá bá ń ka Psalm 67 yìí a máa rí. Ìkíní ni pé láti kọ́kọ́ jèrè ọkàn, ká jẹ́ káwọn èèyàn, ká mú ìrere, ká mú lọ sí gbogbo ayé, káwọn èèyàn gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wọn. Kò dúró ń bẹ̀. Tá bá ti wá jèrè ọkàn tán, á láti tún disciple àwọn ọkàn tá jèrè, á láti kọ́ wọn ní ọ̀nà Ọlọ́run, á láti jẹ́ kán mọ ọ̀nà Ọlọ́run. Ìkẹta tún wá ní pé àwa ni iyọ̀ ayé, a máa tún wá jẹ́ kí gbogbo nǹkan tọ́lọ́run fi fún wa, a tún wá lò láti tún àwọn ìletò, àwọn orílẹ̀-èdè á fi tún ṣe, kí àwọn èèyàn lè mọ̀ wípé lóòótọ́ Ọlọ́run wa, Ọlọ́run tó máa ń ṣàánú fúnyàn ni, pé Ọlọ́run tó máa ń bùkún fúnyàn ni. So nǹkan tá a máa ṣe ní Psalm 67 nìyẹn. So Psalm 67 ó jẹ́ àfihàn ìran àgbáyé, global evangelism, global vision, nǹkan tọ́lọ́run fẹ́ kí àwa ọmọ òun ṣe lórílẹ̀-èdè alààyè, fún ìbùkún Ọlọ́run kó lè di mímọ̀, kí gbogbo ayé lè mọ̀ wípé Ọlọ́run yìí ló máa ń bùkún fúnyàn, pé lẹ́yìn Ọlọ́run Ísírẹ́lì pé kò sí Ọlọ́run mìíràn mọ́, kí ìyìn Ọlọ́run kó lè tàn káàkiri gbogbo orílẹ̀-èdè. Nǹkan tí Psalm 67 wà fún nìyẹn. Nígbà tó máa bẹ̀rẹ̀, ó sọ̀rọ̀ nípa ìbùkún Áárónì. Ẹ rí i pé nígbà tí Ọlọ́run sọ fún Mósè pé kó sọ fún Áárọ̀n pé báyìí ló ṣe máa bùkún fún àwọn èèyàn Ísírẹ́lì, ní ìwé Numbers chapter 6 verse 24 to 26, ní ìwé Numbers chapter 6 verse 24 to 26, ó sọ fún wọn irú àdúrà yẹn, ó rí bí àdúrà tó wà ní Psalm 67, pé k'Olúwa kó bùkún fún wọn, k'Olúwa kó máa ṣe ojú rere sí wa, k'Olúwa kó fún wa ní àlàáfíà, k'Olúwa kó bùsí fún wa. Kí ni ìdí tọ́lọ́run máa fi bùsí fún wa?
kí ọ̀nà ọlọ́run kó lè di mímọ̀ ni. Ọlọ́run sọ pé kí Áárónì kó máa bùkún fún àwọn ọmọ Ísírẹ́lì bẹ́ẹ̀ kí gbogbo orílẹ̀-èdè kí wọ́n lè mọ̀ wípé òun ọlọ́run Ísírẹ́lì òun lọ́lọ́run tó máa ń ṣe ohun gbogbo, pé òun lọ́lọ́run tó lágbára lórí ohun gbogbo, kí wọ́n rí iṣẹ́ rere tóun ti ṣe fún Ísírẹ́lì, kí gbogbo ayé kó wá wárìrì nígbà tán bá rí ọwọ́ agbára òun lórí Ísírẹ́lì. So kí ọ̀nà ọlọ́run kó ba lè di mímọ̀ fún gbogbo ènìyàn àti fún gbogbo orílẹ̀-èdè. Òun lọ́lọ́run ṣe sọ wípé òun á bùkún fún Ísírẹ́lì, òun náà ló máa ṣe bùkún fún wa. Kò kì í ṣe pé kó bùkún fún wa fún ìmọ̀tara wa ẹni nìkan, pé kí n lọ kọ́lé kan sí Àbújá, kí n lọ kọ́ 3 síbì kan, kí n lọ ṣe no. Nǹkan tí ìbùkún yẹn ṣe wà fún ni wípé kí a lè lo ìbùkún náà káwọn ayé rí lára wa, kí a lè lò ó nínú society, kí a lè fi ran àwọn ènìyàn lọ́wọ́, kí a lò ó nílùú tá a wà, káwọn èèyàn lè mọ ọlọ́run, kí ọ̀nà ọlọ́run kó lè di mímọ̀, agbára ìgbàlà rẹ̀ kó lè di mímọ̀ fún gbogbo orílẹ̀-èdè. So ìkórè àgbáyé òun ni Psalm 67 wà fún, bí a máa ṣe lè ṣe ìkórè àgbáyé tí gbogbo ayé á ṣe lè gba Jésù Kristi, tó kìkì ọlọ́run yìí tó mọkàn káàkiri gbogbo ayé, òun ni Psalm 67 òun ló wà fún. So àdúrà ìbùkún tó wà ní verse 1 and 2, a máa rí nǹkan tí àdúrà náà, a máa rí nǹkan tó dúró fún. So verse 4, nígbà tá a bá débẹ̀, verse 4 gangan òun ni ultimate desire ọlọ́run, òun gangan ní ìfẹ́ ọlọ́run. So ọlọ́run máa bùkún fún wa, ó ní pé kọ́lọ́run kó bùkún fún wa. Ìdí tí ọlọ́run máa ṣe fi bùkún fún wa òun ni pé kí ọ̀nà ọlọ́run kó lè di mímọ̀ ní orílẹ̀-èdè ayé, kí ètò ọlọ́run láti mú gbogbo orílẹ̀-èdè wá sí abẹ́ rẹ̀ kó lè di ṣíṣẹ. So ọ̀rọ̀ ìyànjú wa òun ni pé ọlọ́run ní ètò tó ti ṣe sílẹ̀ láti jẹ́ kí gbogbo orílẹ̀-èdè kí ó lè mọ òun, bá ṣe máa lè mú ìhìn rere dé gbogbo òpin ayé. Olúwa ti ní ètò, ó ti ṣe ètò náà sílẹ̀, òun la fẹ́ ṣe ní Psalm 67 lénìí. So nǹkan tí bọ́lọ́run ṣe ni wípé ọlọ́run ó sọ pé òun á bùkún fún wa o, òun á ṣí àánú fún wa, òun á sì jẹ́ kí ojú òun kó mọ́lẹ̀ sí wa lára. So ẹni tó kọ sáàmù yìí, wọn kúkú forúkọ ẹni tó kọ sí, so àmọ́ ẹni tó kọ aṣáàmọ̀ pé ó ní sáàmù kan ló kọ. Ẹni tó kọ àdúrà tó ń gbà ní wípé torí ó mọ̀ pé irú àdúrà kan yìí òun lọ́lọ́run máa ń gbọ́. So àdúrà kan tó gbà òun ni wípé ìwọ ọlọ́run ṣàánú fún wa, bùsí fún wa, yí ojú rẹ kó mọ́lẹ̀ sí wa lára, nítorí pé kí ni, kí ọ̀nà ọlọ́run kó ba lè di mímọ̀ ní gbogbo orílẹ̀-èdè, kí gbogbo ayé kí wọ́n lè wò wá, kí wọ́n lè sọ wípé ọlọ́run tí wọ́n ń sìn yìí, ọlọ́run yìí òun ni gbogbo èèyàn òun làwọn náà fẹ́ máa sìn. So ìdí tí ọlọ́run ṣe máa ṣe bùkún fún wa nìyẹn. Òun la ṣe máa ń kọ orin ayé mi yìn ọ́ lógo bàbá, ọkàn mi yìn ọ́ lógo bàbá, ìwọ tó jókòó lórí òbírí ayé, ọkàn mi yìn ọ́ lógo bàbá. Ayé wa láti yìn ọlọ́run lógo débi pé àwọn èèyàn wọ́n á rí nǹkan tọ́lọ́run ṣe nínú ayé wa, wọ́n á sọ wípé ọlọ́run wa tí à ń sìn yìí òun làwọn fẹ́ máa sìn. Ìyàtọ̀ péré tó wà láàrin Numbers chapter 6 tí mo kọ́kọ́ sọ ti ironic blessing àti ti Psalm 67 ni wípé orúkọ ọlọ́run tí wọ́n lò. Áárónì lo orúkọ ọlọ́run Yahweh, ìyẹn ọlọ́run májẹ̀mú òun ni ó lò. Ìyẹn ni pé ọlọ́run Ísírẹ́lì, pé ọlọ́run Ísírẹ́lì, lórúkọ ọlọ́run Ísírẹ́lì òun ni mo fi bùkún fún yín, nítorí pé láti Ísírẹ́lì lògo ọlọ́run máa ti lọ sí gbogbo àgbáyé. Ṣùgbọ́n orúkọ ọlọ́run tí wọ́n wá lò ní Psalm 67 òun ni ọlọ́run àgbáyé, the God of the whole world. Ọlọ́run àgbáyé ni wọ́n lò, nítorí pé wọ́n fẹ́ kí ọlọ́run àgbáyé kó rí iṣẹ́ ọlọ́run, kí gbogbo ènìyàn ayé kan rí iṣẹ́ ọlọ́run àgbáyé yìí, kán rí ọwọ́ títóbi agbára rẹ̀, kán rí bó ṣe ń bùsí fún wa, kán rí bó ṣe ń ṣàánú fún wa, kán ní bí ojú rẹ̀ ṣe mọ́lẹ̀ sí wa lára, káwọn náà wá sọ wípé ọlọ́run wa yìí,
àwọn fẹ́ gbà. Nígbà náà ni ilẹ̀ máa mú gbogbo àsùnkún rẹ̀ jáde. Nígbà náà làwọn èèyàn á lè gba Jésù Kristi. World evangelism, world harvest ló ń jẹ́ bẹ́ẹ̀. Nígbà náà ni gbogbo èèyàn á lè sọ pé àwọn fẹ́ gba Jésù. First King chapter 8 verse 60. First King ìwé ọba kìíní orí kẹjọ ẹsẹ̀ 60. Nǹkan tó sọ ni fún pé kí gbogbo ènìyàn, ìdí tí Ọlọ́run máa ṣe bùkún fún wa nìyẹn o, tó máa ṣe bùkún fún Ísírẹ́lì ni pé kí gbogbo ènìyàn lè mọ̀ pé Olúwa òun ni Ọlọ́run, kò sí ẹlòmíràn. Kí gbogbo èèyàn lè mọ̀ wípé kò sí Ọlọ́run mìíràn níbì kankan, wípé Ọlọ́run wa yìí òun nìkan ni Ọlọ́run. Gbogbo wa la sì rán níṣẹ́ yìí. Gbogbo wa ẹni tó bá ti di àtúnbí, gbogbo wa la rán níṣẹ́ yìí láti ṣe iṣẹ́ yìí fún Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tó máa jèrè ọkàn fún Ọlọ́run, òun fún rẹ̀ gan láti kọ́kọ́ jẹ́ ẹni tó ti jẹ́ àtúnbí. Ẹni tí ò bá jẹ́ àtúnbí kò lè jèrè ọkàn fún Ọlọ́run o. Ṣebí Jésù téèyàn mọ̀ lèèyàn máa sọ fún yàn pé kó wá gbà. Ẹni tí ò mọ Jésù ṣó lè sọ pé kó wá gba Jésù ni. Aláti kọ́kọ́ jẹ́ àtúnbí. Ẹ̀yin èèyàn Ọlọ́run jẹ́ kí n sọ fún yín, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń lọ sínú chọ́ọ̀chì tí wọ́n sọ pé àwọn mẹ́mbà chọ́ọ̀chì tí wọ́n dẹ̀ kì í ṣe mẹ́mbà chọ́ọ̀chì o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni o, wọ́n dẹ̀ kì í ṣe mẹ́mbà chọ́ọ̀chì. Ṣẹ́rí chọ́ọ̀chì tá à ń lọ kò kì í ṣe ilé ìjọsìn ló ń jẹ́ building yẹn, òun kọ́ ló ń jẹ́ church. Ara Jésù Kristi, body of Christ ló ń jẹ́ church. So ẹni tí kò bá tí ì gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà, tí kò sígbà kan lọ́jọ́ kan tó ṣe ìpinnu nínú ọkàn rẹ̀ wípé láti èní lọ mo gba Jésù Kristi sínú ayé mi, mo fẹ́ kó jẹ́ Olùgbàlà mi, mo kọ èṣù ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ ọwọ́ rẹ̀, mo kọ gbogbo ẹ̀ sílẹ̀ pátápátá, mo fẹ́ máa gbé ìgbé ayé tuntun. Ẹni tí ò bá tí ì ṣe bẹ́ẹ̀ kò kì í ṣara chọ́ọ̀chì o. Ó lè jẹ́ pásítọ̀, ó lè jẹ́ olùdásílẹ̀ pàápàá, ó ti lè máa ṣiṣẹ́ fún Ọlọ́run ní chọ́ọ̀chì yẹn fún 40 ọdún o, kò mátà. Ẹni tí ò bá tí ì ṣe ìpinnu wípé látọjọ́ báyìí ni mo kọ gbogbo iṣẹ́ èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀, mo gba Jésù Kristi ní Olúwa àti ẹ̀yin bẹ́ẹ̀ nìkan ló jẹ́ àtúnbí o. Pé wọ́n bí ẹ sínú ìjọ kò sọ pé ìwọ ọmọ ìjọ o, ẹ̀kan fẹnu sọ pé ọmọ ìjọ ni. So àìmọye tó ń lọ chọ́ọ̀chì tí kò kì í ṣe mẹ́mbà chọ́ọ̀chì o. Wọ́n kàn ń lọ sílé, wọ́n kàn ń lọ sí building yẹn ni o. So ẹni tó máa jẹ́ mẹ́mbà chọ́ọ̀chì òun gangan là ń pè ní àtúnbí. Ní ìwé Matthew chapter 16, Matthew 16, a lè kà láti verse 16 títí lọ dé verse 18. Jésù Kristi ó ń bá Pétérù sọ̀rọ̀. Ó wá ń sọ fún Pétérù wípé ká lé àwọn èèyàn tí ẹ ń fi èmi ọmọ ènìyàn pè, ká làwọn èèyàn ń fi mí pè. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ sọ pé àwọn kan sọ pé Elijah ni, àwọn kan tí ẹ̀ ń sọ pé wòlíì ni, àwọn kan sọ pé John the Baptist ni. Ó wá kọjú sí Pétérù, ó ní Pétérù, ó ní pé ta ni ìwọ ti rò pé èmi ọmọ ènìyàn jẹ́? Ta ni mí gan? Pétérù wá sọ fún verse 18, ó wá sọ wípé ó sọ fún Pétérù, ó ní pé èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí lèmi ó sì kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Nítorí wípé ní verse 16, nígbà tí Pétérù máa dá Jésù lóhùn, Pétérù sọ fún wípé Kristi ọmọ Ọlọ́run alààyè ni ìwọ ń ṣe. Jésù wá sọ wípé lórí ọ̀rọ̀ tó sọ yẹn gangan Pétérù, pé Kristi ọmọ Ọlọ́run alààyè ni èmi ń ṣe, lórí àpáta náà ò ní mo máa kọ́ ìjọ mi sí, kò sì sí nǹkan kan tó máa lè yí ìjọ náà. So ìjọ Ọlọ́run chọ́ọ̀chì tá sọ pé à ń lọ yìí lórí Kristi ọmọ Ọlọ́run alààyè ni. So ẹni tí kò bá ti ní Kristi, tí ò rí Jésù Kristi yẹn, tí ò tí ì gbà ní Olúwa àti Olùgbàlà rẹ̀, ó kàn ń lọ sínú ìjọ ni, kò kì í ṣará ìjọ. So ká tó lè ṣe great commission ṣẹ́ lọ́lọ́run rán wa yìí, àwa fúnra wa láti kọ́kọ́ di àtúnbí fúnra wa. Ìwé Jòhánù orí 3:3 sọ wípé except a man be born again, he cannot see the kingdom of God. Bí kò ṣe pé a tún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Ẹni tá a bá tún bí kò lè rí ìjọba Ọlọ́run. Níkódémù ó lọ bá Jésù Kristi, ó lọ bá Jésù. Ṣé pé Níkódémù Farisí ni? Àwọn tá dẹ̀ ń pè Farisí yìí, wọ́n ti gbọ́dọ̀ há gbogbo ìwé márààrún Moses lọ́mọ̀ sórí o. Wọ́n kó Bible sórí ni, gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ sórí. Ó láti lọ bá Jésù Kristi lóru, kò fẹ́ kí ọmọ tó kù rí òun ni o. Ó lọ bá Jésù, ó sọ wípé kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan táwa mọ̀
a lè fi ṣerú iṣẹ́ ìyanu tí wọ́n ń ṣe yìí, ṣùgbọ́n ìwọ dé ó dẹ̀ ń fi àwọn ọ̀rọ̀ tá a mọ̀ náà ni a mọ̀ wọ́n, a lè fi ṣe nǹkan kan, but àwọn ọ̀rọ̀ tá a mọ̀ tá a lè fi ṣe nǹkan kan ó ní wọ́n fi ń ṣe gbogbo iṣẹ́ ìyanu. Jésù Kristi wá sọ fún wípé àfi tá a bá tún ènìyàn bí, ẹni tá a bá tún bí kò lè rí ìjọba Ọlọ́run. Ó wá sọ fún Jésù wípé ṣé kò tún wá lọ wọnú ìyá òun padà ni, kí wọ́n ṣẹ̀ tún wá tú òun bí. Jésù wá sọ fún wípé rárá o, àfi ẹni tí a bá bí nípa ti omi àti ti ẹ̀mí òun là ń pè ní àtúnbí. Bíbí ti ara ó yàtọ̀. Èyí tí a bí nípa ti ara nígbà tá bàbá àti ìyá wa tán bí wa nípa ti ara nìyẹn, nígbà tán bí wa a ní birth certificate tó show wípé tó fi hàn wípé òkè wọ́n ti bí wa o, bíbí ti ara nìyẹn. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà á láti tún bí nípa ti ẹ̀mí, so that in the spiritual wọ́n á mọ̀ wípé òkè o, ọjọ́ báyìí la tún ti tú eléyìí bí nínú ti ẹ̀mí o. Èyí láti ṣe ìpinnu ní, kò kí ń ṣe nǹkan téèyàn máa sọ pé torí pé mo ti ń lọ ṣọ́ọ̀ṣì, torí pé mo ti ń ṣiṣẹ́ fọ́lọ́run, pásítọ̀ ni mí, mò ń ríran mò ń ṣe, that does not make you a born again. Ìyẹn ò mú èèyàn ṣe mẹ́mbà ṣọ́ọ̀ṣì o, èèyàn kàn lọ́bẹ̀ ni. But ẹni tá a bá wá bí nípa ti ẹ̀mí, ẹni tó wá jẹ́ kí a bí òun nípa ti Jésù Kristi, tó fi gbogbo iṣẹ́ èṣù àti ẹ̀ṣẹ̀ tó fi sílẹ̀ pátápátá. Bí ìgbà téèyàn bá lọ ṣe márèèjì ni, ṣe pé tá a bá ti márì orúkọ wa máa ń yàtọ̀. Ilé tá a bá ti kúrò mi tá a ti márì yẹn gan, ilé ọkọ la wá ń kó lọ, èèyàn ò tún lọ sílé bàbá ẹ̀ mọ́, bó ṣe máa ń rí nìyẹn. So ayé téèyàn ń gbé láti ọjọ́ téèyàn bá ti sọ pé látèní lọ o mo ti di ti Jésù, ó yàtọ̀ pátápátá. Ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17, 2 Corinthians chapter 5 verse 17 sọ wípé nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di titun. Gbogbo ọmọ kan tó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lè ṣe wọ́n mọ́, nítorí pé ayé tó ń gbé lẹ́yìn tó ti ṣe ìpinnu yẹn ó ti wá di ayé ti Jésù. Nǹkan tí Jésù ò bá lè ṣe, ẹni tó bá ti wá di àtúnbí kò kì í lè ṣe é mọ́, nítorí ẹ̀mí Ọlọ́run ti wà nú ẹ̀. Ẹ̀mí Ọlọ́run á wá máa tọ́ sí ọ̀nà, ẹ̀mí Ọlọ́run á jẹ́ kó mọ nǹkan tó máa ṣe. Kò sí bí ebi ṣe lè pa ológbò tó, kò ní lọ jẹ koríko o. Tó bá ti di pé èèyàn ti di àtúnbí gidi, téèyàn ti fi ayé ẹ̀ fún Jésù, ẹ̀mí mímọ́ tó wà nú èèyàn ó mọ jẹ́ kéèyàn máa sá fún ẹ̀ṣẹ̀, kò ní jẹ́ kéṣẹ̀ wù wá rárá. So ìyàtọ̀ máa ń wà. So ẹni tó máa ṣiṣẹ́ Great Commission yìí, òfin rẹ̀ láti kọ́kọ́ jẹ́ àtúnbí. So ọmọ tá fẹ́ lọ jèrè ọkàn wọn á láti kọ́kọ́ ròyìn fún wọn, ká ṣàlàyé fún wọn ẹni tá à ń pè ní àtúnbí. So tá bá ti wá jẹ́ àtúnbí fúnra wa, tálẹ̀ tí bàbá ṣe máa bá wọn sọ̀rọ̀, a wá bẹ̀rẹ̀ iṣẹ́ Great Commission, nǹkan tó wà ní Psalm 67 tọ́lọ́run tó fẹ́ ká ṣe ni. So iṣẹ́ àwa ènìyàn ọmọ Ọlọ́run ni láti lọ mú ìhìn rere nípa Ọlọ́run wa dé ọ̀dọ̀ àwọn tó ń gbé lórí ilẹ̀ ayé. Iṣẹ́ tọ́lọ́run gbé fún wa nìyẹn. Ohun tó dẹ̀ wà lọ́kàn Ọlọ́run jù nìyẹn. Ohun tó ń du Ọlọ́run jù nìyẹn. Nǹkan tọ́lọ́run ṣe torí ẹ̀dá wa tó fẹ́ ká ṣe fún òun gangan nìyẹn. Ní ìwé Mark chapter 16 verse 15, Mark 16 verse 15, ó sọ wípé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìhìn rere fún gbogbo ẹ̀dá. Torí ẹ̀ ni màá ṣe ṣàánú fún yín, torí ẹ̀ ni màá ṣe bùsí fún yín, torí ẹ̀ ni màá ṣe jẹ́ kí ojú mi kó mọ́lẹ̀ sí yín lára, nítorí mo fẹ́ kẹ́ lọ, mo fẹ́ kẹ́ jáde sí gbogbo ayé, mo fẹ́ kẹ́ lọ wàásù ìhìn rere mi fún gbogbo ẹ̀dá. Nígbà tá a bá di àtúnbí, tá a bá lọ pàdé Jésù, a máa dàgbà á darúgbó. Nígbà tá a bá lọ pàdé Jésù, tá a dúró síwájú ẹ̀, kí la fẹ́ sọ pé a mú dé, kí la fẹ́ sọ pé a ṣe fún Jésù látìgbà tó ti jèrè ọkàn wa. Must I go an empty-handed? Must I meet my Savior so? Not one soul with which to greet him. Must I empty-handed go? Must I go an empty-handed? Must I meet my Savior so? Not one soul with which to greet him. Must I empty-handed go? Ṣé èèyàn máa lọ lọ́wọ́ òfò ni?
láti ìgbà tá a ti jèrè ọkàn wa ṣé èèyàn máa lọ lọ́wọ́ òfo ni nígbà tó jẹ́ pé nínú nǹkan tá a ṣe jèrè ọkàn wa ni pé káwa gan ká lọ bùkún fún gbogbo ìdílé ayé ká mú ìhìnrere ká mú lọ sí gbogbo ayé á láti máa ròyìn fún gbogbo èèyàn abátá tiẹ̀ ti darúgbó àwọn ìyá mi wọ́n sọ pé àwọn òkúkú gbóyìnbó ẹ̀ta làwọn òde kì í jáde kò síbi táwọn lè lọ níbi tẹ́wà yẹn ẹ lè jèrè ọkàn àwọn ọmọ tẹ́wà ń tọ́ àwọn ọmọ tó wá ń kí yín ẹ máa ń sọ ìtàn fún wọn àwọn ọmọ kékeré láìkì ìtàn irú ìtàn ẹja mẹ́ta tí mo sọ fún wa ẹ sọ irú ìtàn bẹ́ẹ̀ fáwọn ọmọ kéékèèké ìtàn inú bíbélì ẹ̀yin ẹ sọ fún wọn kò ní kúrò nínú ọkàn wọn ó máa jẹ́ kán nífẹ̀ẹ́ Jésù Kristi àwọn tó jẹ́ àwọn àgbàlagbà tẹ́ ẹ̀ ń bá ṣeré tẹ́ ẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ jẹ́sítà tí mo sọ fún yín àwọn tó ń ṣẹ̀fẹ̀ tí ọba gbé ife fún pé tó bá ti rẹ́ni tó gọ̀ ju òun lọ kó lọ gbé ife fún irú àwọn ìtàn bẹ́ẹ̀ ẹ máa sọ fún wọn kí wọ́n lè mọ̀ wípé tá bá kúrò láyé ó mọ̀ níbi tá à ń lọ kí wọ́n lè mọ̀ pé Jésù yìí dùn sí i kí wọ́n lè mọ̀ pé nínú Jésù yìí nìkan ò ní ìyè wà kò síyè níbòmíràn so níbi tá a wà bá ṣe wà lórí òkè yìí sí téèyàn kọ̀ọ̀kan wa tó bá ń jèrè ọkàn kọ̀ọ̀kan fún Jésù nínú oṣù kan ẹ máa yí àwa ẹ máa yí ẹ̀mí tọ́lọ́run máa lò wá àti jèrè àwọn tá a bá tún jèrè ọkàn wọn náà á tún lọ máa jèrè ọkàn bá ṣe ń ṣiṣẹ́ náà nìyẹn òun ni so a ti mọ nǹkan tó ń jẹ́ láti jèrè ọkàn fún Ọlọ́run so ká máa jèrè ọkàn kì í ṣe pé ká máa fi owó wa ká máa fi ṣàánú nìkan ó dá ká máa fowó ṣàánú o ṣùgbọ́n eléyìí tó ju Ọlọ́run jù òun ni wípé ká jèrè ọkàn fóun ẹni tí ò bá lè lọ ẹni tó bá rí àwọn missionaries tó fi owó tó fi ràn wọ́n lọ́wọ́ kán lè lọ máa fi jèrè ọkàn ó ń ṣeṣẹ́ Ọlọ́run náà ni ṣùgbọ́n níbi tá a bá lọ káwa náà ká máa wàásù ìhìnrere ayé wa ẹ jẹ́ kó máa wàásù ìhìnrere káwọn èèyàn rí wa kí wọ́n sọ pé irú Ọlọ́run táwa ń sìn yìí gangan òun làwọn fẹ́ máa sìn òun ni ọ̀rọ̀ Ọlọ́run Zechariah chapter 8 verse 23 Zechariah chapter 8 verse 23 sọ wípé báyìí lé Olúwa àwọn ọmọ ogun wípé ní ọjọ́ wọn ni yóò ṣe ní ọkùnrin 10 láti ìlú gbogbo èdè àti orílẹ̀-èdè yóò dì mú àní yóò di etí aṣọ ẹni tí ń ṣe Júù mú wípé a ó bá ọ lọ nítorí àwa ti gbọ́ pé Ọlọ́run wà pẹ̀lú rẹ táwọn èèyàn bá rí wa kán di aṣọ wa mú pé Ọlọ́run wa tá à ń sìn yìí gangan làwọn fẹ́ máa sìn kí wọ́n rí àpẹẹrẹ kí wọ́n rí Jésù Kristi kí wọ́n rí nínú ayé wa. So the first part Great Commission nìyẹn ìkejì ni wípé àwọn tá a bá jèrè ọkàn wọn fún Jésù á láti kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run yìí là ń pè ní discipleship o á láti disciple wọn torí táwọn bá mọ ọ̀nà Ọlọ́run tá a bá kàn jèrè ọkàn wọn táwọn bá mọ ọ̀nà Ọlọ́run àìmọye mistake tó lè ṣẹlẹ̀ ìmí gan ńgbà tí ṣòro kékeré bá dé ó lè kúrò nínú Kristi tá a bá fẹ́ kí ọ̀nà Ọlọ́run kó di mímọ̀ fún àwọn èèyàn á láti máa kọ́ àwọn tó bá ṣẹ̀ jẹ́ àtúnbí even àwọn tó ti dàgbà díẹ̀ gan young adult Apostle Paul sọ pé ọmọ ọwọ́ wà àwọn ọmọ ọdún ọmọ ọmú wà ìyẹn àwọn tá a ṣe jèrè ọkàn wọn ó ní bá ṣe máa kọ́ wọn àwọn young adult wà àwọn tó ti dàgbà díẹ̀ ó tún ní bá tún ṣe máa kọ́ wọn àwọn fathers àwọn bàbá gan tún wà ó tún ní bá ṣe máa kọ́ àwọn bàbá torí á láti mọ ọ̀nà Ọlọ́run tá a bá mọ ọ̀nà Ọlọ́run nígbà náà la lè kọ́ àwọn èèyàn ní ọ̀nà Ọlọ́run Jésù Kristi fúnra ẹ̀ nígbà tó wà ń bí ó sọ fún Pétérù ó ní 21 John 21 verse 17 ó ní Olúwa gbogbo nǹkan lẹ mọ̀ ẹ mọ̀ pé mo fẹ́ràn yín Jésù wá sọ pé òkè tó bá fẹ́ràn mi ó ní máa bọ́ àwọn àgùntàn mi máa kọ́ àwọn àgùntàn mi lé ọ̀nà mi jẹ́ kí wọ́n mọ ọ̀nà mi téèyàn ò bá mọ ọ̀nà Ọlọ́run àti ṣubú ó easy àti padà sẹ́yìn ó easy so a ní láti kọ́ àwọn èèyàn ní ọ̀nà Ọlọ́run so ó ní ìgbésẹ̀ kejì ní Great Commission yẹn ká kọ́ àwọn èèyàn Matthew 9 verse 35 to 38 Matthew 9 35 to 38 a máa rí pé Jésù Kristi fún rẹ̀ gan níṣe ló ń lọ sí gbogbo ìlú ńláńláńlá tó tún lọ sí àwọn ìletò tó lọ ń kọ́ àwọn èèyàn nínú sínágọ́gì
bíbi tó ti ń kọ́ wọn ibẹ̀ náà ló ti ń wàásù ìhìn rere fún wọn. Á tún wàásù fún àwọn tí ò tí ì gbọ́ ń pa ìjọba Ọlọ́run, á wò wọ́n sàn, á ṣiṣẹ́ ìyanu láàrin wọn. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì jù ni pé ó ń kọ́ wọn ní ọ̀nà Ọlọ́run. Ẹni tí ò bá mọ ọ̀nà Ọlọ́run, kò sí bó ṣe fẹ́ ṣe rìnrìn àjò yìí o. So a láti disciple àwọn èèyàn. Àwa fúnra wa gan láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ká mọ ọ̀nà Ọlọ́run, ká tẹ́tí sí ẹ̀kọ́ láti mọ̀ ń pa Ọlọ́run yìí. Ẹni tí èèyàn ò bá mọ̀, báwo lèèyàn ṣe fẹ́ ṣe sìn ín? A láti mọ Ọlọ́run láti lè sìn Ọlọ́run. Matthew 28 verse 18 to 20. Matthew 28 verse 18 to 20. Gbogbo agbára lé ọ̀run àti ilé ayé lé a fi fún mi. Nítorí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo. Nǹkan tí Jésù Kristi rán wa nìyẹn o. Ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kì í ṣe kẹ́kàn jèrè ọkàn wọn nìkan. Ẹ jèrè ọkàn wọn, ṣùgbọ́n ẹ máa kọ́ wọn. Ẹ kọ́ wọn ní ọ̀nà mi. Ẹ jẹ́ kán mọ ọ̀nà mi. Kí ẹ sì máa baptisi wọn ní orúkọ Baba àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Kí ẹ máa kọ́ wọn láti máa ṣàkíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa lé àṣẹ fún yín. Gbogbo ọmọ nǹkan tí mo ti kọ́ yín, tí mo ti pa láṣẹ fún yín, òun ni kẹ́ máa kọ́ wọn. Ẹ sì kíyèsí, èmi wà pẹ̀lú yín títí láéláé. Mi ò ní fi yín sílẹ̀ títí òpin ayé, òun ni màá fi dúró tì yín. Ìkan tọ́lọ́run rán wa nìyẹn. A láti kọ́ àwọn èèyàn ní ọ̀nà Ọlọ́run. Ayé wa ó láti máa kọ́ àwọn èèyàn ní ọ̀nà Ọlọ́run. Ẹni tá a bá disciple dáadáa kò ní mọ̀ nǹkan tó yẹ kó ṣe. Pásítọ̀ kan, ọkọ sísítà kan nínú church, ọkọ ọkùnrin yìí láàárọ̀ Sunday ìyàwó ẹ̀ múra church ni. Ọkùnrin dẹ̀ sọ pé ò lọ church lénìí o, mo fẹ́ kó bá mi ṣọ̀wọ́n nǹkan kan nu ilé. Ìyàwó dẹ̀ sọ pé rárá, o lè dí mi lọ́nà láti sin Ọlọ́run mi o. Èmi ò lè fi Jésù mi sílẹ̀ ní lọ church. Tí n bá dé, nǹkan tó fẹ́ kí n ṣe, màá wá ṣe ọkọ ẹ̀ yarí pé ó lọ church yẹn lénìí sẹ́. A ní mo lọ obìnrin sọ pé òun lọ o. Obìnrin yìí ṣáà kúrò nínú ilé, ó lọ church. Nígbà tó máa fi dé church, torí pé ó léètì wá, kò lè kí n léètì lọ. Pásítọ̀ wa ní àkílódé tẹ pẹ́ lénìí, sísítà wa ní ọkọ òun ni. Ó ló pé kó má lọ church ni. Orí wàhálà yẹn làwọn ń fàfàfà tó ti di pé òun ṣàgbára òun tóun fi kúrò. Pásítọ̀ sọ pé padà lọ lé. Ó ní pásítọ̀ ní padà lọ lé. Nǹkan tọ́kọ ẹ fẹ́ kó ṣe fún òun yẹn lọ ṣe. Sunday kan tó wá sí church kò lè gba Jésù lọ́wọ́ rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ìwọ obìnrin, obey your husband ni. You have to submit to your husband. Lọ tọ́jú ọkọ ẹ. Nǹkan tó fẹ́ kó ṣe yẹn, ìwọ kọ́kọ́ lọ ṣe náà. Kó wá wo nǹkan tọ́lọ́run máa ṣe. Nǹkan tó sọ. So ẹni tá a bá kárí pé pásítọ̀ yẹn pé kò tí ì jẹ́ ẹni tó wà disciple tó ti mọ ọ̀nà Ọlọ́run ni, kò ní sọ bẹ́ẹ̀. Òun náà máa sọ pé má jẹ́ kó gba Jésù lọ́wọ́ ẹ o, má jẹ́ kó ṣe bó. Tóbìnrin yẹn padà sílé. Nígbà tó sì máa délé ọkọ ẹ ní ó padà wá. Àmọ́ pé ó ti lọ ni. Ó ní pásítọ̀ mi ló ní pé kí n padà wá, kí n lọ ṣe nǹkan tó ní kí n ṣe, pé kí n lọ ṣe, kí n ṣáà lọ ṣe gbogbo nǹkan yẹn. Ọkọ ẹ rẹ́rìn. Obìnrin ẹ ṣe gbogbo nǹkan tó ọkọ ẹ fẹ́ kó ṣe. Ó jókòó sílé, ó jókòó pẹ̀lú ọkọ. Ọkùnrin yẹn ò sọ nǹkan kan o. Nígbà tó wá di Sunday tó tẹ̀lé tóbìnrin yẹn tó múra church, ńṣe ló sọ pé ṣé òun lè gbé ẹ lọ. Òun ò wọlé o. Òun ò ní wọlé o, kàn fẹ́ gbé ẹ débẹ̀ ni o. Yẹn sọ pé it's okay. Ó jẹ́ gbé débẹ̀. Ìgbà tó fẹ́ wọlé, ó ní ṣé mo lè bá pásítọ̀ yín sọ̀rọ̀? Ó ní àmá sọ fún wọn. Obìnrin yẹn sọ fún pásítọ̀ pé ọkọ òun wà ń ta o. Ó lóun fẹ́ bá yín sọ̀rọ̀ o. Pásítọ̀ lọ bá. Ó wá ń bi pásítọ̀ pé ṣé èyí lẹ ní pé kíyàwó òun kó padà wá ní Sunday tó kọjá, kó padà wálé? Pásítọ̀ ní bó ṣe yẹ kó ṣe rí nìyẹn. Nǹkan tí Jésù ń kọ́ wa nìyẹn. Wípé ó láti gbọ́ràn sí ọkọ rẹ̀ lẹ́nu. Ọkùnrin yẹn sọ pé sọ nǹkan tẹ́ máa ń kọ́ wọn ń bí nìyẹn. Ó ní pé bẹ́ẹ̀ ni, ọ̀nà Ọlọ́run ni. Nǹkan tá à ń kọ́ wọn nìyẹn. Ọkùnrin yẹn sọ pé òkè òun ti gbọ́. Nígbà tó máa fi di Sunday tó tẹ̀lé, òun àti ìyàwó ẹ̀ ni wọ́n jọ lọ church o. Bọ́kùnrin yìí bó ṣe di àtúnbí nìyẹn. Bó ṣe di so ayé wa fúnra wa ó láti fi hàn wípé Jésù Kristi wà nínú ayé wa. Ṣùgbọ́n ẹni tá a bá kọ́, tí kò mọ ọ̀nà Ọlọ́run, báwo ló ṣe fẹ́ ṣe jèrè ọkàn? Báwo ló máa ṣe jèrè ọkàn fún Ọlọ́run? Testimony mìíràn, sister kan, ó ní pé ìwà òun
pó tẹ́rìbù gan pé gbogbo èèyàn ló máa ń kórìíra òun ó tiẹ̀ máa ń rò pé bóyá wọ́n tiẹ̀ ṣe kan sí òun lára ni gbogbo ibi tóun bá ti ṣiṣẹ́ wọ́n máa ń kórìíra òun ní so tó bá ti sú òun á kúrò ńbẹ̀ òun á tún lọ wáṣẹ́ míì bọ́ ibi tó ti wá ríṣẹ́ kẹ́yìn ó ní pé òun wá rí i pé obìnrin kan sísà kan wà ńbẹ̀ tí gbogbo èèyàn fẹ́ràn gbogbo ẹni tó wà níbi iṣẹ́ yẹn ló fẹ́ràn ẹ̀ kò lè kí ṣe pé bóyá ẹwà ẹ̀ pọ̀ ju bó ṣe yẹ lọ pé but ó rí pé gbogbo èèyàn ló fẹ́ràn ẹ̀ ó ló dẹ̀ wù ú nínú ọkàn káwọn èèyàn fẹ́ràn òun náà ó lóun wá wò ó pé òkè ìkan tóbìnrin yìí ṣe òun náà á máa ṣe ó rí pé kò kí ń pẹ́ wábi iṣẹ́ lóun náà ò kí ń mú náà á tètè lọ òun ò ní pẹ́ débi iṣẹ́ pé gbogbo èèyàn ló máa ń kí àtẹni tó dá lóhùn àtẹni tí ò dá lóhùn ó lóun náà bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ ó ní but òun ò tí ì rí bíi títí ẹ̀ ọlọ́jọ́ kan kàn lọ bá ní wípé wá kí there is something different about you kí ni nǹkan náà nǹkan kan wà tó yàtọ̀ nípa ẹsẹ̀ mi mo fẹ́ mọ̀ nǹkan náà wá sọ pé ọmọ ọlọ́run lòyìn wá sọ pé àìmọye ọmọ ọlọ́run àní mo fẹ́ mọ̀ nǹkan tó yàtọ̀ ìwọ yàtọ̀ nǹkan tó yàtọ̀ ń pa ẹ̀ mo fẹ́ mọ̀ tó ní mo fẹ́ ó wù mí kí n rí bíi títí ẹ̀ ó wù mí káwọn èèyàn fẹ́ràn mi bí gbogbo èèyàn ṣe fẹ́ràn ẹ̀ yìí wọ́n wá sọ pé àtúnbí lòun tó bá lè di àtúnbí pé ní ìjọ wọ́n máa ń kọ́ wọn ní ọ̀nà ọlọ́run bí wọ́n á ṣe máa ṣe bí wọ́n ṣe lè ṣe níbi iṣẹ́ nínú ilé sáwọn èèyàn pé wọ́n máa ń fi ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa fi ń kọ́ àwọn wípé so òun ló ṣe dàbẹ́ ni pé òun yàtọ̀ sí àwọn èèyàn tó kù ìyẹn wá sọ pé òkè òun náà fẹ́ di àtúnbí òun náà fẹ́ máa lọ sí ṣọ́ọ̀ṣì tí wọ́n ti ń kọ́ ẹ ní ọ̀nà ọlọ́run yẹn bí obìnrin yìí bóun náà ṣe di àtúnbí nìyẹn bóun náà ṣe ń lọ ṣọ́ọ̀ṣì nìyẹn so wọn láti máa kọ́ àwọn èèyàn ní ọ̀nà ọlọ́run discipleship very very important so tá a bá ti wá disciple àwọn èèyàn ó wá tún kó ọ̀nà kan ohun kan tá a tún máa ṣe láti jẹ́ kí Great Commission yìí kí ó lè ṣeé ṣe ní o kí gbogbo ọ̀nà ọlọ́run kó lè di mímọ̀ lórílẹ̀‐èdè àlàyé ìkẹta ni wípé a láti make a positive meaningful impact on the society ká ní ipa lórí àwùjọ àwa kìrìsìtẹ́nì láti nípa lórí àwùjọ ká má jẹ́ nuisance nísìnyí àwọn èèyàn máa ń rò pé nuisance ni àwa kìrìsìtẹ́nì pé kò sí nǹkan tá à ń ṣe láwùjọ kí la lè náwó sí báyìí pé nǹkan kìrìsìtẹ́nì ló ṣe lè kìrìsìtẹ́nì ló ṣe lè míwàá Jésù Kristi dẹ̀ sọ fún wa ní ìwé Matthew chapter 5 verse 13 to 16 Matthew 5 13 to 16 Jésù sọ fún wa wípé ẹ̀yin ni iyọ̀ ayé o àwa ni ìmọ́lẹ̀ ayé ní verse 16 ló sọ wípé ká jẹ́ kí ìmọ́lẹ̀ wa kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú àwọn ènìyàn kí wọn kí ó lè máa rí iṣẹ́ rere wa ká lè máa rí iṣẹ́ rere tọ́lọ́run ti ṣe nínú ayé wa káwọn náà lè máa yin bàbá wa ká lè máa yin ọlọ́run wa ìkan tọ́lọ́run fẹ́ kí gbogbo èèyàn ṣe nìyẹn ìkan tí Psalm 67 kọ́ wa nìyẹn kí gbogbo ayé kí wọ́n lè máa yin ọlọ́run kí inú àwọn èèyàn lè dùn wípé ọlọ́run tá à ń sìn yóò mà tóbi o ṣùgbọ́n láti kọ́kọ́ ṣe àwọn nǹkan táwọn èèyàn á fi rí wípé ọlọ́run tó wà pẹ̀lú wa yìí pé ó ń ṣe iṣẹ́ ìyanu pé òun nìkan lọ́lọ́run pé kò sọ ọlọ́run mìíràn níbòmíràn nígbà tó jẹ́ pé ibi tí kìrìsìtẹ́nì bá wà tó jẹ́ pé ṣe ni wọ́n ń ba àbẹ̀ jẹ́ báwo lè ṣe fẹ́ káwọn èèyàn gba ọlọ́run pásítọ̀ tí wọ́n ní pé kó lọ ṣe nǹkan tó jẹ́ pé $600 ni tí gbogbo wọn dẹ̀ mọ̀ nínú ọ́fíìsì pé $600 ni ẹ̀dẹ̀ ràn pásítọ̀ kó lọ ṣe pásítọ̀ dé ó sọ pé 700 ló ń ṣe ẹjọ́ àwọn tó ń wàásù fún ṣé wọ́n fẹ́ gbarú Jésù tí pásítọ̀ yẹn tó ń sìn ni wọn lè gbarú ẹ worú ìlú ta ti wá tí àwọn olè tán bá fẹ́ yan olórí wọn tán bá fẹ́ yan pírẹsidẹ̀ǹtì ṣé wọ́n á lọ yan ọlọ́pàá ṣé wọ́n á fọlọ́pàá tó máa mú wọn ṣé wọ́n á fi ṣe pírẹsidẹ̀ǹtì ó lè bí tiwọn náà ni wọ́n á fi ṣe pírẹsidẹ̀ǹtì bá gbàdúrà títí ọlọ́run gbàdúrà o ṣùgbọ́n àwa èèyàn láti kọ́kọ́ yí padà àwa ọmọ ọlọ́run á láti fi àpẹẹrẹ rere sílẹ̀ káwọn èèyàn mọ̀ wípé lóòótọ́ àwa iyọ̀ ayé làwọn eléyìí àwa ni ìmọ́lẹ̀ ńgbà tán bá ti gbé gàrí tán ti gbé ráìsì tán fowó díẹ̀ sí fọmọ ọlọ́run fún àtúnbí pé born again lọ dìbò fẹ́ni tó mọ̀ pé kò lè tún ìlú ṣe ó dé lọ dìbò fún báwo ló ṣe fẹ́ ṣe nǹkan tó dáa nínú society principal obìnrin school wọ́n fún wọn lówó ẹ lọ fi ṣe láàbù fún gbogbo àwọn ọmọ ó dẹ̀ mówó náà ó gbé jẹ ó dá àyè owó náà ó dẹ̀ ń wàásù lórí ọ́tà
so irú àwọn ọmọ tó jẹ́ principal lé lórí ní school yẹn, ṣé irú àwọn ọmọ yẹn ṣé wọ́n á gba Jésù tí wọ́n ń sìn òdẹ̀wọ̀ yẹ tí òwò kankan kan lè rò pé pásítọ̀ àtúnbí nìyẹn? Á láti fi àpẹẹrẹ rere sílẹ̀ ni, á láti tún àwùjọ ṣe káwọn èèyàn rí pátákó nínú àwùjọ. Nígbà náà ni wọ́n á lè tèkì Ọlọ́run wá síríọ̀sì, nígbà náà ni wọ́n á fẹ́ gbajú Jésù táwa ń gbà. Ẹ wo àwọn missionaries, àwọn tó mú ìhìnrere tán mú wá sí Áfíríkà. Nígbà tán wá, kì í ṣe pé wọ́n ń lọ sílé kan máa lọ sílé kan lọ sílé kejì. Nígbà tí wọ́n wá, níṣe ni wọ́n kọ́ school, wọ́n kọ́ ilé ẹ̀kọ́, wọ́n kọ́ hospital, wọ́n kọ́ ilé ìwòsàn bí tó ti lè máa tọ́jú àwọn èèyàn. Láyé ìgbà yẹn àìsàn máa ń pa àwọn èèyàn ṣeré ni, but wọ́n kọ́ ilé ìwòsàn, wọ́n ń fáwọn èèyàn níwòsàn lọ́fẹ̀ẹ́ ni o. Wọ́n kọ́ school, wọ́n jẹ́ káwọn èèyàn kó àwọn ọmọ wọn sí school, wọ́n kọ́ church, wọ́n kọ́ ilé ìjọsìn káwọn èèyàn lè máa lọ sílé ìjọsìn. Wọ́n ran àwọn èèyàn lọ́wọ́ nígbà táwọn èèyàn rí i pé ayé ìmọ́lẹ̀ lélẹ́yìí, eléyìí pé wá ju gbogbo òrìṣà tó ń bọ tí gbogbo bẹ̀ dúdú tí kò sí nǹkan kan, kò sí iná, kò sómi, kò sí gbogbo nǹkan. Ṣùgbọ́n nígbà táwọn eléyìí dé, wọ́n tún gbogbo ìlú ṣe, wọ́n jẹ́ kí iná tàn, iná wá, school wà, gbogbo ẹ̀ ṣe. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lọ sílé ìjọsìn. Báwọn èèyàn ṣe gba Ọlọ́run nìyẹn nígbà tán mú ìhìnrere wá. Ṣùgbọ́n nísìnyí kí làwa kìrìsìtẹ́nì ń ṣe láwùjọ? Iyọ̀ ayé sì ni wá o, àwa sì ni ìmọ́lẹ̀ ayé o. Ipa wo là ń kó láwùjọ nísìnyí tí àwọn èèyàn fi sọ wípé Ọlọ́run wa o, àwọn fẹ́ ìgbà? Mo wo fídíò kan ní YouTube ńgbà kan fún bí ọ̀sẹ̀ kan onímì tiẹ̀ ìfàgbára mi ò balẹ̀ ni. Tóbìnrin yẹn ó fi ara rẹ̀, ó fẹ̀mí ara rẹ̀, very beautiful, obìnrin tó lẹ́wà, beautiful woman, ó fẹ̀mí ara rẹ̀, ó fi fún òrìṣà. Bẹ́ẹ̀ ni wọ́n to igi, torí nílùú wọn igi náà máa fi ń sun àwọn òkú wọn. Bẹ́ẹ̀ náà to igi léra tí obìnrin yẹn tó dẹ̀ múra bó ṣe múra tó, bẹ́ẹ̀ ló dẹ̀ jókòó, ó dẹ̀ rọra sùn sórí igi yẹn. Ó tún fún rẹ̀ àjọ́sí aṣọ ara ìgan pé kóun wá pa, kóun dúró, bẹ́ẹ̀ ló ṣe irun ẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tí wọ́n dẹ̀ fi iná sí lábẹ́ fún òrìṣà. Tó bá jẹ́ pé àwa ọmọ Ọlọ́run ti dérú ibẹ̀ yẹn, ta ti wàásù ìhìnrere, bóyá tiẹ̀ ti ní àwọn nǹkan tá a ṣe nírú àwọn ìletò yẹn, nírú àwọn ìlú yẹn, láti yí ayé àwọn ènìyàn padà, láti jẹ́ kó mọ̀ nípa Jésù Kristi, irú ẹ̀ ò ní máa ṣẹlẹ̀ mọ́. So a ń láti ní ipa ní society, a ń láti tún ìlú ṣe káwọn èèyàn rí i pé lóòótọ́ a wà useful. Kó ní àwọn nǹkan kan tá a máa ṣe tíjọba gan á mọ̀ pé àwọn kìrìsìtẹ́nì ló ṣe léyìí, táwọn èèyàn á mọ̀ pé àwọn kìrìsìtẹ́nì ló ṣe léyìí, táwọn ọmọdé á tèkì wá serious tí wọ́n á sọ pé Ọlọ́run wa tá à ń sìn yìí nínú ìwà wa kí wọ́n rí kán sọ pé àwọn fẹ́ sin Ọlọ́run wa yìí tá à ń sìn. So ọ̀nà tí a ṣe lè gbà láti lè ṣe iṣẹ́ tọ́lọ́run fẹ́ ká ṣe nìyẹn. Nǹkan tá à ń pè ní Great Commission òun nìyẹn. Ẹ jẹ́ ká ka Psalm 67 verse 1 sọ pé kí Ọlọ́run, mo ti sọ fún wa níbẹ̀rẹ̀, Ọlọ́run gbogbo àgbáyé, Elohim, òun ni ẹni tó kọ sáàmù yìí, òun ló ń sọ. Ó ní kí Ọlọ́run kí ó ṣàánú fún wa. Ìtumọ̀ àánú ni wípé nǹkan tí ò tọ́ sí mi, nǹkan tí mi ò deserve, kò tiẹ̀ tọ́ sí mi rárá, mi ì ṣeṣẹ́ ẹ̀ o, mi ò qualify fún o. Ṣùgbọ́n Ọlọ́run, ìwọ ṣáà ṣàánú fún mi. Àdúrà kan tọ́lọ́run máa ń gbọ́ leléyìí o. Àdúrà kan tó jẹ́ pé téèyàn bá gbà á, Ọlọ́run máa ń gbọ́ òun leléyìí, nítorí pé ó ní í ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ tirẹ̀ ní ká ṣe láyé bí wọ́n ti ń ṣe lọ́run. Ìfẹ́, gbogbo nǹkan tó bá ti ní í ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, Ọlọ́run máa ń dáhùn ní kíákíá ni. So ẹni tó kọ sáàmù yìí sọ wípé kí Ọlọ́run kó ṣàánú fún wa, kí ó sì bùsí fún wa, kó bless wa ní gidi ni o. Ṣé kí gbogbo nǹkan Ọlọ́run ló ní, gold àti silver o, gbogbo cattle on the 1,000 hills, òun ló ní gbogbo ẹ̀. Pé sí kọ́lọ́run kó bùsí fún wa, kílẹ̀ kó mú àsùnkún rẹ̀ jáde fún wa ní gidi, kọ́lọ́run kó bùsí fún wa, kó tún wá jẹ́ kí ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí wa lára. Ṣé ní ṣàpọ̀ Ọlọ́run ìmọ́lẹ̀ lọ́lọ́run? Tọ́lọ́run bá ti yíjú sí, gbogbo ìmọ́lẹ̀ yẹn á wá tàn sí gbogbo wa, á tàn sí gbogbo ara wa láti irun orí wa lọ dé ẹsẹ̀ wa ni. Ojú rere ló ń jẹ́ bẹ́ẹ̀. Ní gbogbo bí tá a bá ti dé, wá kàn máa ṣojú rere fún wa ni. Favour ni. Òyìn á kàn máa ṣojú rere fún wa ni. Áńgẹ́lì gan á ṣojú rere fún wa.
ẹ̀mí òkùnkùn gan gbà tán bá rí ìmọ́lẹ̀ yẹn wọ́n á pòórá ni nítorí pé ìmọ́lẹ̀ ló máa ń borí òkùnkùn. So ẹni yìí wá ń sọ wípé Olúwa, nǹkan mẹ́ta yìí ni mo fẹ́ kó ṣe fún wa. Mo fẹ́ kí o ṣàánú fún wa, mo fẹ́ kó bù sí fún wa, mo dẹ̀ fẹ́ kó ṣe ojú rere rẹ kí ó mọ́lẹ̀ sí wa lára. Kọmọ́ ló gbẹ̀yìn ẹ̀, ó fi kọmọ́ sí, ìyẹn ni pé mo sì ń sọ̀rọ̀ lọ́mì tí ìsọ̀rọ̀ tán. Ó dẹ̀ kan sélà síbẹ̀ yẹn ni pé ẹ ro nǹkan tí mo sọ yìí o, ẹ ro ìdí tí mo ṣe sọ pé kọ́lọ́run kó ṣàánú fún wa, kọ́lọ́run kó bù sí fún wa, kọ́lọ́run kó ṣe ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí wa lára. Ní verse 2 ló sọ ìdí náà. Ó ní kí ọ̀nà Ọlọ́run, kí ọ̀nà rẹ̀ kó lè bá di mímọ̀ ní ayé ni o. Ìdí tọ́lọ́run wá ṣe ṣàánú fún wa, tó máa ṣe bù sí fún wa, tó máa ṣe ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, òun ni kí ọ̀nà Ọlọ́run kó bá lè di mímọ̀ ní ayé o, àti agbára ìgbàlà rẹ̀ àti ìgbàlà ìlera rẹ̀ ní gbogbo orílẹ̀-èdè. Ìdí tó máa ṣe bùkún fún wa nìyẹn o. Kì í ṣe pé kí n lè lọ kọ́ 3-story building s'Abuja, kì í ṣe pé kó fún mi lówó yẹn kí n lè lọ kọ́lé 3 sí ìlú mi, káwọn èèyàn lè mọ̀ wípé yes, mo ti arrive. Ìyẹn kọ́ o. Kí ìfẹ́ Ọlọ́run lórílẹ̀-èdè àlàyé kó bá lè di mímúṣẹ. Ìdí tí onísáàmù yìí tó ṣe béèrè pé kí Ọlọ́run kó ṣàánú fún wa, kó bù sí fún wa, kó ṣe ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí wa lára, kí a bá lè sìn, kí a bá lè ṣe iṣẹ́ rẹ̀, ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn Ọlọ́run ká bá lè ṣe, ohun iṣẹ́ tó rán wa lórílẹ̀-èdè àlàyé ká bá lè mú wá sí ìmúṣẹ. So ní verse 2 yẹn mo fún wa ní scripture kan, Jeremiah chapter 33 verse 9. Jeremiah 33 verse 9. Nígbà tó Ọlọ́run sọ pé kí Aaron kó bùkún fún àwọn èèyàn òun, àwọn Ísírẹ́lì, bẹ́ẹ̀ ní Numbers chapter 6 verse 24 to 25. Ìdí tó máa ṣe bùkún fún wọn òun ni pé ó ní ìlú náà yóò sì jẹ́ orúkọ ayọ̀. Ìyẹn Ísírẹ́lì, Ọlọ́run sọ ní Jeremiah 33 verse 9 wípé ìlú yẹn kó bá lè jẹ́ orúkọ ayọ̀ fún mi. Mo fẹ́ kí Ísírẹ́lì kó jẹ́ orúkọ ayọ̀ fún mi, kó jẹ́ ìyìn àti ọlá níwájú gbogbo orílẹ̀-èdè ilẹ̀ alààyè. Kí gbogbo èèyàn máa wo Ísírẹ́lì kan máa yìn mí lógo, kí wọ́n rí ọlá mi, kí wọ́n rí lára Ísírẹ́lì, kí gbogbo orílẹ̀-èdè kó rí ni o. Tí gbogbo wọn tí wọ́n á lè máa fi bẹ̀rù Ọlọ́run, tí gbogbo ayé tó bá rí ọwọ́ agbára mi, tí wọ́n rí iṣẹ́ ìyanu tí mo ti ṣe lórí Ísírẹ́lì, kí gbogbo ayé kó lè bẹ̀rù mi, kí wọ́n lè wá rírì nítorí gbogbo oore àti àlàáfíà tí mo ti fi fún wọn. So pé kí gbogbo ayé ká lè máa wo nǹkan tọ́lọ́run ṣe sí Ísírẹ́lì, ká lè máa sọ pé àwa náà fẹ́ rí bí Ísírẹ́lì, àwa náà fẹ́ gba Ọlọ́run Ísírẹ́lì. Nǹkan tọ́lọ́run ṣe máa ṣe bùkún fún Ísírẹ́lì nìyẹn o. Nǹkan tó ṣe bùkún fún Ísírẹ́lì nìyẹn. So nǹkan tó máa ṣe bùkún fún àwa náà, òun lẹni yìí sọ ní pé kí ọ̀nà Ọlọ́run kó bá lè di mímọ̀ ni o, ká lè jẹ́ iyọ̀ ayé, ká sì lè jẹ́ ìmọ́lẹ̀ ayé. So tí a bá ṣe eléyìí, tí kò ṣe pé a lọ fi ń gbọ́ tara wa, tá à di reservoir, tá à kó gbogbo nǹkan tó bùkún fún wa náà, tá à kó pamọ́ fún ara wa nìkan, tá a fi ṣe iṣẹ́, tá a fi tún ìlú ṣe, tá a fi tún ìletò ṣe, tá a jèrè ọkàn, tá a ń disciple àwọn èèyàn, gbogbo ayé á wá yọ̀. Nǹkan tọ́lọ́run fẹ́ kó ṣẹlẹ̀ gangan nìyẹn. Jẹ́ kí inú àwọn ènìyàn kí ó dùn. Tá bá ní ìjọba tó dára, tá bá ní ọ̀pọ̀ ènìyàn tí wọ́n jẹ́ onígbàgbọ́, àwọn ìlú wa kò ní rí bó ṣe rí. Tó bá jẹ́ pé onígbàgbọ́ òní president Nàìjíríà, ṣe rò pé bí Nàìjíríà ṣe máa rí nìyẹn? Kò ní rí bẹ́ẹ̀. Tá bá láwọn tó ń bẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bí olórí, bí nípò àwọn ipò tó ṣe jàǹkànjàǹkàn, inú àwọn èèyàn á dùn, ọkàn àwọn èèyàn á balẹ̀, ayé ò ní rí bó ṣe rí yìí. Àìsí bẹ̀rù Ọlọ́run, torí pé àwọn èèyàn tẹ̀lé ọ̀nà Ọlọ́run, ó ní gbogbo nǹkan ṣe rí bó ṣe rí lénìí yìí. Ṣùgbọ́n tá bá ń ṣe gbogbo nǹkan, tá bá fi ọ̀nà Ọlọ́run hàn àwọn ènìyàn, àwọn ènìyàn máa yọ̀. Nǹkan tọ́lọ́run fẹ́ nìyẹn. Ó ní jẹ́ kí àwọn ènìyàn kí ó yọ̀. Ọlọ́run jẹ́ kí gbogbo ènìyàn kí ó yọ̀. Tó bá ṣàánú fún wa, tó bá bù sí fún wa, tó dẹ̀ jẹ́ kí ojú rẹ̀ mọ́lẹ̀ sí wa lára, Olúwa, àwọn èèyàn máa yìn ọ́. Ọlọ́run jẹ́ kí gbogbo ènìyàn kí ó yìn ọ́. So ní verse 4 yẹn gangan ni ultimate desire.
ohun ẹ̀dùn ọkàn Ọlọ́run, ohun kan tọ́lọ́run fẹ́ kó ṣẹlẹ̀, ìfẹ́ ọkàn Ọlọ́run gangan òun ni verse 4. Nítorí pé tí àwọn èèyàn bá ti mọ ọ̀nà Ọlọ́run, tí àwọn èèyàn bá mọ ọ̀nà Ọlọ́run, tó ń gbogbo tù wá lára, tí ayé ò lè wá lára, àwọn èèyàn á lè yin Ọlọ́run, inú àwọn èèyàn á dùn, inú àwọn èèyàn á dùn. So verse 4 wá sọ pé jẹ́ kí inú àwọn orílẹ̀-èdè kí ó dùn, kí wọn kí ó máa kọrin fún ayọ̀, nítorí tí ìwọ ò fi òdodo ṣe ìdájọ́ ènìyàn. Nígbà tán bá ti mọ ọ̀nà Ọlọ́run, tán ti mọ̀ ń pa Ọlọ́run yìí, Olúwa á lè wá fi òdodo rẹ̀ á lè fi ṣe ìdájọ́ gbogbo ènìyàn. Ṣé ẹni tí ò tí ì mọ ọ̀nà Ọlọ́run, ṣé òun lọ́lọ́run fẹ́ ṣe ìdájọ́ òdodo fún? Àwọn ò tiẹ̀ mọ̀ pé ìdájọ́ tiẹ̀ wà níbì kankan. So wọn láti jẹ́ kán kọ́kọ́ mọ ọ̀nà Ọlọ́run. Tá bá ti jèrè ọkàn wọn, tí wọ́n ti mọ ọ̀nà Ọlọ́run, Olúwa á lè wá fi òdodo, á lè wá fi ṣe ìdájọ́ àwọn ènìyàn. Ó á sì wá jọba àwọn orílẹ̀-èdè, òun á lè wá jọba àwọn orílẹ̀-èdè lé ayé. Ọlọ́run fẹ́ kí gbogbo ènìyàn kí wọ́n ti experience his rule in their lives, kí gbogbo ènìyàn ti ẹ̀ mọ ọ̀nà Ọlọ́run, òfin Ọlọ́run nínú ayé wọn. Àwọn aláṣẹ máa jẹ́ káwọn èèyàn ó mọ iṣẹ́ tọ́lọ́run rán wa nìyẹn. So ní verse 5, nǹkan tó sọ ní verse 3 òun ló tún wá sọ wípé nígbà tá bá ti jẹ́ káwọn èèyàn mọ ọ̀nà Ọlọ́run, tínú wọn dùn, tí wọ́n yin Ọlọ́run yìí, ó ní Olúwa jẹ́ kí àwọn ènìyàn kí ó yìn ọ́. Ọlọ́run jẹ́ kí gbogbo ènìyàn, gbogbo ayé là ń sọ yìí o, kí gbogbo ènìyàn kí ó yìn ọ́. Nígbà tán bá rí ọwọ́ agbára Ọlọ́run nínú ayé wa, tán ríṣẹ́ ìyanu tọ́lọ́run tó ń ṣe nínú ayé wa. Ní verse 6 ó wá sọ wípé nígbà náà ni ilẹ̀ yóò mú àsunkún rẹ̀ wá. Ìkórè àgbáyé gidi nìyẹn. Nígbà tá bá ti jẹ́ kí àwọn èèyàn kó mọ ọ̀nà Ọlọ́run, tá à ń tún ìlú ṣe, tá a ní ipa lórílẹ̀-èdè, ní society, ní community, tá à ń tún gbogbo nǹkan ṣe, táwọn èèyàn ń rí wa tí wọ́n mọ̀ pé lóòótọ́ ọmọ Ọlọ́run làwọn eléyìí ń ṣe. Nígbà náà làwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní máa gba Jésù wá. Nígbà náà ni wọ́n á sọ pé Ọlọ́run tó ń sìn yìí òun gan ni mo fẹ́ máa sìn. Mo rí i pé Ọlọ́run yìí ó dára sí ọ, mo fẹ́ máa sìn Ọlọ́run. Nígbà náà ni ilẹ̀ máa mú àsunkún rẹ̀ jáde. Ṣé mọ̀ pé Jésù Kristi tó bá ti ń sọ̀rọ̀ nípa ìkórè ọkàn ni, ìkórè ọkàn ló máa ń sọ. Ṣé mọ̀ wípé so nígbà náà òun ni ilẹ̀ máa mú àsunkún rẹ̀ jáde. Torí ẹ̀ ló ṣe sọ wípé àkókò ìkórè náà ti tó, pé ìkórè náà pọ̀ ṣùgbọ́n alágbàṣe kò sí. Alágbàṣe wọ́n fìhù, alágbàṣe ò pọ̀ tó máa ṣe iṣẹ́ náà. So ìdí tó máa ṣe bùkún fún wa ni wípé àwa lálágbàṣe o, a láti lọ ṣe iṣẹ́ náà, ṣùgbọ́n ìbùkún yẹn á jẹ́ káwọn èèyàn rí nínú ayé wa wípé Ọlọ́run dáradára òun lọ́lọ́run wa, àwọn náà fẹ́ gba Ọlọ́run wa. So ní verse 7 ó wá sọ wípé Ọlọ́run yóò bù sí fún wa àti gbogbo òpin ayé yóò sì máa bẹ̀rù rẹ̀. Ọlọ́run á bù sí fún wa, conclusion nìyẹn o. Ọlọ́run á bù sí fún wa, ṣùgbọ́n ìdí tó máa sì bù sí fún wa náà ni wípé kí gbogbo òpin ayé kí ó lè máa bẹ̀rù Ọlọ́run, kí gbogbo òpin ayé kí ó lè mọ ọ̀nà Ọlọ́run, kí gbogbo òpin ayé kí ó lè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kí ọkàn wọn kó yọ̀ nínú Ọlọ́run. Ó láṣẹ máa ń kọ máa fowó mi yìn ọ́ lógo, máa fohun tí mo ní yìn ọ́ bàbá. Èrè kí ló lè jẹ́ fún mi nígbà tí mo bá ti wọ̀nú ilẹ̀ lọ? Erùpẹ̀ ilẹ̀ kò lè yìn ọ́ lógo, bàbá mi mọ́. Gbogbo nǹkan tọ́lọ́run fi fún wa, a fi ṣeṣẹ́ Ọlọ́run ni, kí gbogbo ayé lè mọ̀ wípé Ọlọ́run dáradára òun ni Ọlọ́run wa. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Jòhánù orí 3 ẹsẹ̀ 3, John chapter 3 verse 3. Jésù dáhùn ó sì wí fún un pé lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run o. Ẹni tá a bá tún bí nínú ẹ̀mí, tó jẹ́ pé ń patara nìkan la bí, tó dẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì, tó ń kóòtì ọ̀rọ̀ Ọlọ́run, tó ń kọ̀ǹfẹ́sì ọ̀rọ̀ Ọlọ́run, kò lọ́bì kankan o. Àwọn ọmọ skip àbí kí ló ń jẹ́, wọ́n sọ wípé àwọn ọmọ Jésù, àwọn ọmọ Pọ́ọ̀lù, ta ni wọ́? Torí wọ̀ ọ̀mọ́, torí nínú ẹ̀mí ò ní bá sátífíkẹ́ẹ̀tì pé a tún ti bí ẹbí, a ti tún ẹbí nínú ẹ̀mí.
ò ní. So tó bá kàn ń kóòtì Bible tó ń kóòtì scripture tó ń ṣe gbogbo ẹ̀, wọ́n ti ẹ̀ mọ̀ pé èèyàn kan ń kóòtì Bible. Torí tó bá jẹ́ àtúnbí, ẹ̀ta tún bí nínú ẹ̀mí, tórúkọ ẹ ti wà nínú ìwé, ó ní birth certificate in the spiritual. Nígbà tó bá ń sọ̀rọ̀, tó ń gbàdúrà, tó ń kóòtì ọ̀rọ̀, wọ́n mọ̀ wípé òkè ọmọ Ọlọ́run ló ń sọ̀rọ̀ yìí. Bá ṣe mọ Paul, bá ṣe mọ Jésù, àmọ́ eléyìí náà. Ṣùgbọ́n tí ò bá sì jẹ́ àtúnbí, tó jẹ́ pé ń patara nìkan labi tá àti ìbínú nípa ti ẹ̀mí, mo kàn lọ church ju 50 years, bó ṣe pásọ̀ jù yẹn lọ, ìfà kò ní ṣe irú ipò tó ní, kò ní fi ṣe iṣẹ́ tó ṣe fọ́lọ́run. Wọn ò mọ̀ ẹ́, àfẹ́tà bá tún bí nìkan ni o. Èèyàn mí ìdẹ̀rẹ́ àtúnbí ni ẹ́, ṣùgbọ́n nígbà tí ṣòro dé, ìwọ náà ti lọ síbi tí ò lọ, ó tẹ̀lé ọ̀nà yẹn mọ́, ó ti fi ọ̀nà yẹn sílẹ̀ pátápátá, tún padà wá. Aláàánú lọlọ́run, kò kì í sọ ọmọ tí ẹnu. Ṣé mọ̀, téèyàn bá tún ti padà wá, Olúwa á dẹ̀ gbà á dẹ̀ tún dáríjì. Pastor Adébóyè sọ nípa ọkùnrin olóyè kan tó lówó Nàìjíríà. Wọ́n ní ó ti pẹ́ o, lákòókò tó jẹ́ pé tán bá sẹ́ndì lẹ́tà, oṣù 3 ló máa ń lò kó tó di pé wọ́n máa rí ẹ̀tàn kan sí máa rí ni o. Wọ́n láwọn wà nínú ọ́fíìsì wọn ni, níbi tán ti ń ṣe lecturer lẹ́kọ̀ọ́ ní Unilag. Wọ́n ní bẹ́ẹ̀ lọ́lọ́run sọ fún wọn wípé nǹkan tó ń ṣe yẹn àwọn fẹ́ kó stop rẹ̀. Àwọn fẹ́ kó kọ lẹ́tà sí olóyè kan. Àwọn dẹ̀ fẹ́ kó lọ sẹ́ndì ẹ̀ lọ́jọ́ náà. Wọ́n láwọn dẹ̀ sọ pé òkè, wọ́n láwọn ní pé kó kọ lẹ́tà sí pé orúkọ ẹ̀ tó ń jẹ́ lélẹ̀ ìkọ orúkọ ẹ̀, wípé èmi Ọlọ́run ni mo rán ẹ pé kó lọ bá mi bá, pé gbogbo àṣírí ẹ̀ ni mo mọ̀ o, gbogbo ohun tó ti ṣe pátápátá ni mo mọ̀ o, ṣùgbọ́n ó wù mí nínú ọkàn mi láti gbà sí ìjọba mi. Tó bá lè gba Jésù Kristi, tó bá lè gbà mí sínú ayé rẹ̀, tó bá lè di àtúnbí, kó kọ gbogbo iṣẹ́ ọwọ́ rẹ̀ kó kọ̀ sílẹ̀, wípé èmi Ọlọ́run, wípé màá sì gbà sí ìjọba mi, pé kó kàn kọ́ sí bẹ́ẹ̀, kí wọ́n dẹ̀ sáìn ẹ̀, kí wọ́n lọ sẹ́ndì. Àwọn á sọ pé Ọlọ́run, àwọn ò máa àdírẹ́sì ẹni yìí. Ọlọ́run sọ pé ìwọ ṣáà rọra fi lẹ́tà ẹ̀ sínú envelope, kọ orúkọ ẹ̀ sí, kó kọ ìlú ẹ̀ sí, orúkọ ìlú ẹ̀ lélẹ̀, kọ orúkọ ìlú ẹ̀ sí. Lẹ́tà yẹn ó máa dé ọwọ́ ẹ̀. Wọ́n láwọn dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Àwọn lọ sẹ́ndì lẹ́tà pé ọjọ́ 3 lórí lẹ́tà náà lóòótọ́ o. Nígbà tó dẹ̀ rí, ó rán driver ẹ̀ kó wá bá àwọn ní University of Lagos kó lọ gbé àwọn wá. Wọ́n láwọn dẹ̀ lọ bá, àwọn dẹ̀ ṣàlàyé fún pé Ọlọ́run ló rán mi sí ẹ, pé wọ́n rí bẹ́ẹ̀ pé but nǹkan tó Ọlọ́run yìí sọ ni wípé kò fi ayé rẹ̀ kò fi fún wọn. Wọ́n láwọn dẹ̀ ṣàlàyé fún bí èèyàn ṣe máa ń fa ayé ẹ̀ fún Jésù. Àwọn sọ pé ṣó ti rẹ́dì sí láti fa ayé ẹ̀ fún Jésù. Ó sọ pé ó sì fẹ́ máa ronú sí ni. Wọ́n ní okay, ẹ máa ronú sí. Àwọn á tún padà wá. Wọ́n ní ọ̀sẹ̀ méjì làwọn ń lọ, táwọn máa ń lọ sí ìlú yẹn láti lọ bá chief yìí, láti lè bá sọ kó lè gba Jésù. Táwọn bá ti débẹ̀, òun á máa ronú sí náà ló ń sọ. Wọ́n ní ọjọ́ kan làwọn tún rí driver ló wá, pé wọ́n ní kán lọ gbé àwọn wá. Àwọn wá ní kí ló dé, pé ó ti ní stroke, ó ti rọ lọ́wọ́, ó ti rọ ní ẹsẹ̀, pé ìgbà táwọn dẹ̀ débẹ̀ táwọn rí pọ́n bẹ Ọlọ́run pé Ọlọ́run, ẹ̀ẹ̀kan yìí Olúwa ẹ fún ọkùnrin yìí lẹ́yìn ẹyọ kan sí, ẹ fún ní oore ọ̀fẹ́ ẹ̀ẹ̀kan sí, ẹ wò ó sàn kó lè mọ̀ wípé ẹ̀yin la lágbára, ẹ wò ó sàn kí máa tún bá sọ ọ̀rọ̀ yín kó lè gbà yín ní Olúwa àti Olùgbàlà. Wọ́n ní pé àwọn dẹ̀ gbàdúrà fún. Wọ́n ní kíákíá lọ́lọ́run dẹ̀ mú stroke ló dẹ̀ mú kúrò. Ara ẹ̀dẹ̀ yá, pé bára ẹ̀dẹ̀ ṣe yá báyìí, bẹ́ẹ̀ lọ́pọ̀ tún sọ fún wípé ṣé ti ríṣẹ́ Ọlọ́run o, ṣé ti rẹ́dì nísìn láti gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà yín. Wọ́n ló sọ wípé òun á máa ronú sí náà ni. Wọ́n nígbà tí wọ́n wá jáde kúrò mẹ́wàá, wá sọ fún Ọlọ́run pé Olúwa, mo ti try o, mo ti ṣe nǹkan tẹ́ni kì í ṣe, ẹni yìí kò rẹ́dì láti gba Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ̀. Wọ́n ní àwọn ò wá lọ bẹ̀ mọ́, pé obituary ẹ̀ làwọn dẹ̀ wá rí nínú newspaper. So Ọlọ́run fún gbogbo ayé tẹ́ ẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi lórí ọ̀fẹ́. Ẹni tí Ọlọ́run dẹ̀ ń bá sọ̀rọ̀ ayé yín o, oore ọ̀fẹ́ ni o, oore ọ̀fẹ́ ni.
kò sí kan téèyàn lè fi pamọ́ níwájú Ọlọ́run o, ṣùgbọ́n Olúwa ń sọ wípé tó bá ṣì rẹ́dì láti fi gbogbo nǹkan yẹn sílẹ̀, tó dẹ̀ fẹ́ yí padà, tó dẹ̀ fẹ́ gbà mí ní Olúwa àti olùgbàlà rẹ, màá sì tún gbà ọ́ sí ìjọba mi. Èmi náà ni mo lágbára láti ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀. Torí Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronúpìwàdà, ṣùgbọ́n àkókò náà kó má lọ pẹ́ jù. So tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́, wẹ̀ mí mọ́ pátápátá. Mo ṣetán láti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Wẹ ẹ̀ṣẹ̀ mi, wẹ̀ dànù pátápátá. Èmi náà fẹ́ gbé àgbélébùú, mo fẹ́ tẹ̀lé ẹni, mo fẹ́ bá ọ rìn ìrìn àjò yìí títí dópin ní Ọlọ́run ìyanu. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Tó bá sì kọ, tó sọ lóòótọ́ pẹ̀lú ẹnu rẹ, tó gbàgbọ́ nínú ọkàn rẹ, tó fi ayé àti èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀, tó wá bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun, tó fi ẹ̀ṣẹ̀ ṣeré mọ́, tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run, tó ń lọ kọ́ ọ̀nà Ọlọ́run, Olúwa á sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Wọ́n á sì máa kọ́ mansion tiẹ̀. Lọ́jọ́ náà àríra ayọ̀ mára wa lórúkọ Jésù. Thank you all. God bless you all in Jesus' name. Mo ti ṣèlérí láti sin Jésù. Mo ti ṣèlérí láti sin Jésù. Mo ti ṣèlérí láti sin Jésù. N kò ní padà, n kò ní padà. Thank you, Lord Jesus. Blessed be the name of the Almighty God. In Jesus' mighty name we have prayed. Amen.